Yeah. Ẹ káalẹ́ o, ẹ káàsán, àbí ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ibikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́, wọ́n lé kí n gbogbo ilé rẹ̀, ibikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi, àbí láti máa wò mí ketekete, lágbára lọ́wọ́lọ́wọ́ ojú tẹ́ fi wò mí kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di. Mo kàfẹ́ ṣe àwọn àlàyé kan fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tí wọ́n ń gbìyànjú láti pè mí pé àwọn ti arrest wọn náà ní kíní kan àwo kan. Mo dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin àgbààgbà tí ẹ túbọ̀ dá ẹnu pọ̀ mọ́ mi láti bá mi bẹ bàbá mi olóyè Sunday Adéyẹmọ Igboho'S. Mo dúpẹ́ lọ́wọ́ yín o, mo mọ̀ lóore o, ọpẹ́ olóore àdá tán. Mo really appreciate yín gan-an, mo appreciate every one of you. Lágbára lọ́wọ́ Ọlọ́run àní bàjẹ́ lọ́wọ́ ara wa. Iṣẹ́ ìṣe oníkálukú kò ní dojú ìjà kọ wá. Mo dúpẹ́ lọ́wọ́ ládéládé, lọ́wọ́ lóyè pátápátá lẹ́kàrọ̀ òjìrè, pàápàá jùlọ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ̀ wo àṣìṣe, tẹ́ ẹ̀ wo ta ìmọ̀ wàáwù, tẹ́ ẹ̀ wo ta ìṣe dédé, tẹ́ ẹ̀ dẹ̀ dúró tì mí. Lágbára lọ́wọ́ Ọlọ́run ọba á dúró tì yín náà o. Ìfẹ́ tẹ́ ẹ fi hàn mí tí mo dẹ̀ tẹ́mi náà rí pé fìfẹ́ hàn mí. Lágbára lọ́wọ́ Ọlọ́run, ìfẹ́ náà Ọlọ́run á fi ìfẹ́ náà hàn sí ẹ̀yin náà ju bẹ́ẹ̀ ti ṣe fi hàn sí mi lọ. Àdìsá ọmọ Adéyẹmọ, àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé létéńté, ojú tó lé ojú tó go, olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò, bàbá Michael, bàbá Yọ̀mídé, bàbá Ronaldo, bàbá Àṣàbí, bàbá Dámilọ́lá. Bàbá mo dúpẹ́ o. Torí iṣẹ́ rí ẹjẹ́ mi tó bẹ̀rẹ̀ báyìí, ṣáájú gbogbo kí Olúwa kó bùkún mi, kó bùkún gbogbo ojú tó wò mí pátápátá. Ìbá gbogbo ẹ̀yin al-ulama'u warasatul anbiya'i, ẹ̀yin àfáà Ọlọ́run tó hàn àti èyí tó pamọ́ pátápátá. Ẹ̀yin èèyàn mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin àbúrò mi nínú Kristẹni, mo kí yín o, kí àlàáfíà Ọlọ́run kó máa wà pẹ̀lú yín. Ẹ̀yin bàbá mi nínú ẹ̀sìn tá a mọ̀ sí ẹ̀sìn àbáláyé, ewé a máa jẹ́, egbò a máa jẹ́, ní ṣe ewé já bẹ́ẹ̀ lẹ̀ ní ṣe egbò wà. Àlùbáríkà àwọn tí Ọlọ́run Olódùmarè tó kólé ayé lọ́wọ́. I was invited by police zone 11 ní Òṣogbo, and gẹ́gẹ́ bí ọmọlúàbí mo jẹ́ ìpè wọn. Àwọn ló jẹ́ kí n mọ̀ wípé wọ́n ti arrest Awikonko. Èmi dẹ̀ máa ń sọ kinní kan, ẹni ìgbésẹ̀ tẹ́dá bá máa gbé láyé, think of two things: the negative result or the positive result. Nítorí o bá dẹ̀ mọ̀ pé ò ní lè defend, nítorí o bá mọ̀ pé ò ní lè dúró tán fún, mi ṣe máa ń rọ àwọn èèyàn, pàápàá jùlọ àwọn tó máa ń sọ̀rọ̀, wípé kí wọ́n máa sọ̀rọ̀ nípa ẹ̀. Defaming, ìbanilórúkọ jẹ́, nínú òfin kò yàtọ̀ sí murder case. Nínú òfin, ọba láǹdì fame èèyàn, or when you are bullying someone, òfin kan náà ni pẹ̀lú murder case. Òfin kan náà ó ní pẹ̀lú murder case. You can insult as much as you can,
níta fẹ́ sọ lásọ. Nígbà t'Awikonko bọ́ta tó ṣe program tó ní mo pe òun tó ní mo pe àwọn, sorry don't let me disrespect him, wípé mo pe àwọn láti sọ wípé olóyè Sunday Igboho lépa ẹ̀mí wa. Mo wá wò pé èéṣe kí là á ṣe irú eléyìí ṣe, because I know that is kò sí nǹkan míì tá a lè pè é the tarnishing of someone's image ó lọ̀rọ̀ yẹn, and kò dẹ̀ sí ọ̀nà tírú ọ̀rọ̀ bẹ́ẹ̀ kò síbi tí ò lè gbé ni dé. The only thing I could do then was just to come out and debunk it. Wípé rárá o, èmi ò sọ pé lépa ẹ̀mí yín o. Èyí tí mo sọ ni wípé ọlọ́pàá fẹ́ arrest yín. Wípé ọlọ́pàá wọ́n fẹ́ ṣe kíni, wọ́n fẹ́ arrest yín, àmọ́ torí wípé wọn ò rí yín track. Wọ́n dẹ̀ rí pé àjọ máa ń wà ní àjọ máa ń sọ̀rọ̀ náà ṣe ń fi èmi track yín. So therefore mo rọ̀ yín gbà, mo rọ̀ Awikonko gbà náà pé ẹ ṣe gbogbo ètò tó tọ́ àtèyí tó yẹ láti wá àtúnṣe sí ọ̀rọ̀ yìí. Ẹ lọ rèé dẹ́kun mímọ́ sọ̀rọ̀ àlùfàǹsá sólóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá. Ọlọ́run ó jẹ́lẹ́rìí mi àti bàbá mi Alhaji Raji Kazeem Àṣekúnlówó ẹ̀mí àtórí ní ọjọ́ tí mò ń sọ ìpé ọlọ́pàá fẹ́ mú mi yẹn ó jẹ́ ọjọ́ ọdún ìtúnu àwẹ̀. Mo dẹ̀ pè wọ́n lórí fóònù, mo ṣàlàyé bẹ̀ fún wọn lẹ́gbẹ̀ẹ́ Alhaji Àṣekún. So ibi tọ́rọ̀ pé wọ́n fẹ́ pa mí, Omiyale ló sọ pé wọ́n fẹ́ pa mí tó ti gbé jáde ni ló yà mí lẹ́nu. And when I was invited by the police today, mo ní láti rí tẹnu mi. Jẹ́jẹ́ mò ń lọ, kì í jẹ̀bi ẹjọ́ o. Àmọ́ táwọn bá lọ jẹ́jẹ́ tán bá ilé gbé ẹkọ ló bá bu ayà àbí wọ́n bá gbé ẹkọ gi, èèyàn ó jẹ̀yà rẹ̀ o. I've never in my life for a second insult Oloye Sunday Adéyẹmọ Ìgbòho ṣá, and I will never do that tí bí láyé fọ́n fèrè tí fi wọlé Ọlọ́run. Because I keep saying it pé àkàbà téèyàn bá gun òkè, èèyàn ò kì í ṣe kí ni, èèyàn ègè má fojú olóore gúnge. No matter the circumstance you find yourself, no matter what happens to you, gbà pé kádàrá tiẹ̀ bó ṣe kọ́ nìyẹn. Má wá àtàchì pírọ́blẹ́mù tiẹ̀, má gbé sórí ẹlòmíì. Má gbé ìṣòro tiẹ̀, má gbé blame ẹ̀ sórí ẹlòmíì. Whatever I face in this journey should be my own problem, shouldn't be another person's problem. Mi ń gbọ́ lọ fi kùdìẹ̀ tèmi kí n fi gbélé orí olóyè Sunday Igboho. Ó dẹ̀ gbọ́dọ̀ pa irọ́ tí ò ṣẹlẹ̀. And that is what I've been guiding against. Nígbà tọ́rọ̀ yẹn ń yẹ igbá kan tó ń kálukú sọ̀rọ̀, I've been trying to guide against it. Pé mi ò lè parọ́ mọ̀yàn torí pé ń déwájú ń dẹjọ́, ó ń dẹ́yìn ó ń daṣọ. Nítorí máa wí lé ẹ̀yìn èèyàn tó jẹ́ pé àti defend ẹ̀ tó máa ṣòro fún ẹ, it's better you don't do it. Mo dẹ̀ gbìyànjú láti bá Awikonko sọ̀rọ̀ ńgbà ẹ̀, but orí tí ó jẹ̀ kó wàhálà ẹ̀bẹ̀ gbére ìlú èbó yọ padà wálé wá jẹ́. Orí tí ó jẹ ìkó bẹ́ẹ̀ gbére ìlú òyìnbó á padà wá jẹ̀kó yẹn. That was the reason why I was included in the petition. That was the reason why I was included in the petition. Nígbà tó ti dárúkọ mi already pé mi ni mo sọ pé wọ́n fẹ́ pa wá. So there was nothing I could do. Nígbà táwọn ọlọ́pàá pè mí, mo ní láti lọ ṣe kíni, mo ní láti lọ jẹ́ wọn láti ṣàlàyé. So I was not arrested. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ olóyè Sunday Adéyẹmọ wípé ẹ kú àgbálẹ̀ mi o.
mo dúpẹ́ ọpẹ́ olóore àdáàdá tán ni, and I keep saying it and I will keep saying it till tomorrow. Gbogbo èébú gbogbo èpè yòówù kẹ́gbọ́dì sì tún continue, èmi sì ń gbàmọ́ra, èmi mọ́ pẹ̀nà ẹ̀, èmi mọ́ wá, mo sì ti rí màá mọ́ gbàmọ́ra náà ni, no matter what màá máa gbàmọ́ra náà ni títí tínú gbogbo ọmọ Yorùbá tá a fi yọ, tínú gbogbo ọmọ Yorùbá fi yọ pátápátá lórí ọ̀rọ̀ yìí wípé a kì í rìn orí ó mọ́ mi, a dẹ̀ lè dín ẹyin láì fọ ẹyin, kò possible ká dín ẹyin láì fọ ẹyin. Nǹkan kan ní ṣokùnfà nǹkan kan, gbogbo ìrìn àjò tẹ́dá ọba rìn láyé sábàbí ni, sábàbí táwa máa tọrọ ni pé kọ́lọ̀ mọ́ fi wá, kọ́lọ̀ mọ́ jẹ́ á ṣe kòǹgẹ́ sábàbí aburú. Àdánwò tó dẹ̀ máa dé bẹ́dà tó ní padà lè borí ẹ̀, kọ́lọ̀ mọ́ jẹ́ ó dé bá wa. Àdánwò tó máa dé bá ẹ̀dá tó ní lè borí ẹ̀, àbí tí wọ́n dìfádífá, tí wọ́n ṣètùtù, tí wọ́n lọ́dọ̀ pásítọ̀ lọ́dọ̀ àfáà, tí wọ́n wá sọ fún ẹ pé kò gbé tutù, kọ́lọ̀ mọ́ jẹ́ ká rí. The trial period is over. Mo ti lọ Ọ̀yọ́, mo ti tọ̀yọ́ bọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá pátápátá. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo Yorùbá nation agitators pátá látòkè délẹ̀. I keep saying it. Anybody tó bá bú mi gbogbo táìmù yẹn, mo kà kún ìjà ìfẹ́, mo kà kún ìbínú ìfẹ́ wípé ẹ bínú sí mi lórí pé a nífẹ̀ẹ́ náà. Ẹni tí téèyàn bá ṣẹ̀ tó bá sọ jáde, ó nífẹ̀ẹ́ èèyàn ni. Ẹni tí èèyàn bá ṣẹ̀ tó bá dákẹ́ tí ò sọ̀rọ̀, wọ́n ní Yorùbá bọ̀, wọ́n ní adákẹ́ mọ́ fọhùn, mọ́ tó lè ṣe o. Ṣùgbọ́n èyí tẹ́ bú mi, tẹ́ gbé mi ṣépè, tẹ́ ṣe everything, mo dúpẹ́ lọ́wọ́ yín. You only call me to realize where I've made mistakes, and I try as much as possible now to make amendments. Ẹ jọ̀ọ́, ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ olóyè Sunday Igboho, ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ àwọn ìyàwó olóyè Sunday Igboho, ẹ bá ń dú ọpẹ́ ńlá lọ́wọ́ Mrs. Adérọ̀pò ìyá Ayọ̀mídé, ẹ bá ń dúpẹ́ náà lọ́wọ́ Mrs. Tóyọ̀sí ìyá Dami. Mo dúpẹ́ o, mo dúpẹ́, mo tún wá dúpẹ́ lọ́wọ́ Wisdom Àkànbí, mo dúpẹ́ lọ́wọ́ yín gan, lágbára lọ́wọ́ Ọlọ́run nǹkan rere la máa bára wa ṣe. I intentionally didn't inform anybody I was going to zone 11 today. I went there for statement, ṣe gbogbo tó yẹ kí n ṣe. Nítòótọ́ yẹ kẹ́ ẹ mọ̀ pé since I was included in the petition, kò yẹ kí n kọ statement kí n ṣì wálé. I'm supposed to be detailed. Àmọ́ torí ìfẹ́ tó lóye Sunday Igboho ní sí mi gẹ́gẹ́ bí ọmọ, he refused. I didn't allow me to be detained. Kí ni mi wá ní dúpẹ́ fún? Ní ìyá mi ní bàbá mọ́. Bàbá tó wá detain mi, ìyàwó mi tó máa sáré kiri lórí pé mo fẹ́ jìyà àṣìṣe èèyàn kan, lórí pé mo fẹ́ jìyà àìlèkóra ẹni níjàánu èèyàn kan. Ọlọ́mọdé àjẹyàwó yà.
àmọ́ bẹ́ẹ̀ yóò bá sọ́ra èèyàn á máa jẹ̀yà oníyà kọ́lọ́ mọ̀jẹ̀ á jẹ̀yà oníyà bíi ti wulẹ̀ ọmọ. mo dúpẹ́ o mo dẹ̀ mọ́ lóore ìgbà tí mo bọ́ ta ń gbà yẹn láti debunk tí àlàyé yẹn sọ pé wọ́n fẹ́ mọ̀ some people were like gẹ́gẹ́ kan ẹgbà kan àwọn kan so many different names wọ́n bẹ̀rẹ̀ sí ní pè mí ó ti náwó tán ni ìyá ti ń jẹ igbá kan àwọn kan well if you say so so be it ó dalẹ̀ ní ó ṣe igbá kan ni if you say so àní mo gbàṣẹ́ ẹ sá má bínú mi ìdẹ̀yẹ mẹ́sàn pé bàbá wa ti ń bẹ ẹni ẹ máa rántí àdúrà bàbá wa ti ń bẹ lọ́run inú Al-Qur'an gan Ọlọ́run ní ọba aláforíjì lèmi Ọlọ́run ẹ̀dá tó bá ti wá ṣẹ̀ tó bá ti tọrọ ọ̀dáríjì ó ní èmi Ọlọ́run ọ̀dáríjì yìí tó wá kẹjú bó ti lérò lọ bákan náà Bíbélì ní ká tọrọ ká wá ìdáríjì lọ́dọ̀ bàbá. I've done that. I'm highly sorry. I tendered on my unreserved apology. Sí gbogbo ọmọ Yorùbá pátápátá. Mo mọ̀ pé kò possible kí 100% kó dáríjì mi. Kò possible. A sì máa láwọn tó sì máa bú mi. Tó máa ṣépè. But mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín náà ẹ sì tó ń pè mí ni pé you still have to do more apology ẹ̀yẹn ni ò tí ì tó and I will still continue doing it. Olóyè Sunday Igboho ṣẹ̀mí o I have nothing against him he's my father he's my leader we've been together for long and he will continue to be my father. Gbogbo ọmọ wọn lọmọ mi gbogbo ọmọ wọn làbúrò mi torí náà nǹkan I have nothing with Awikonko we have nothing in common I have nothing to fracas mi ò sí fracas rí láyé mi ò ṣe rí I will never do it èmi ò sì ti ń dúró pé kọ́mọlàkejì ó ṣubú by fire by force. No. Bàbá adé zone 11 la rí pé kéèsì pọ̀ lẹ̀. Malam Yusufu Adépọ̀jù Akadib ẹ̀nà kọ̀. Ìfẹ́ ló dùn àpapọ̀ Yorùbá ẹ̀nà kọ̀. Mélòó la fẹ́ kà nínú eyín Adípèlé? Mélòó la fẹ́ kà nínú èyí Adípèlé àwa rí i pé definitely the cases against Awikonko is up to 4 or 5 kì í ṣe kéèsì olóyè Sunday Igboho nìkan iná ń bá Awikonko fa sùúrùtù àmọ́ dọ́kàn èmi ni láti wẹ̀ra mi mọ́ kó nú ọ̀ràn which I've done that. Mo ti wẹ̀ra mi máa dáì sísí pa mọ́ sọ fún mi pé tó o bá fẹ́ bú lágbájá tó o fẹ́ bá lágbájá fa làkàdí máa rántí o mọ tó sọ o. Defamation of character lálómi bá bú mi ńgbà míì máa wí kò sí wàhálà ó fẹ́ràn mi náà lè bú mi. Ara bú àwọn nǹkan tí ò ṣẹlẹ̀ kéèyàn ó ló ṣẹlẹ̀ if the person should take it up against ẹni tó sọ̀rọ̀ yẹn ó máa ń le o kí ló dé èèyàn ti gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ Kùránì gẹ́ ní ká kẹ́kọ̀ọ́ lára igi ọ̀pọ̀tọ́ a máa kẹ́kọ̀ọ́ sí ni a lè gbọ́n tán kò pọ́sibù ká gbọ́n tán a máa kẹ́kọ̀ọ́ sí ni ẹ̀dá tó sì gọ̀ tó mọ̀ pé òun gọ̀ pé làákàyè wọn ò pé tó tí wọ́n bá wá sọ pé alágbájá ẹ mọ̀ gan yóò sọ dìjà o wàláì ó máa sọ dìjà it's better kéèyàn máa fi ọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n àìfọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n ìní a máa jẹ́ èèyàn ó jìn sí kòtò léyìí tó ṣẹlẹ̀ sí Awikonko lọ́wọ́lọ́wọ́ báyìí I advise him as a brother
ní nǹkan kan against Olóyè. Olóyè ò lè lépa ẹ̀mí mi láéláé, ilé rẹ̀ ní ẹ̀gbẹ́ ilé ẹ̀ mọ wà, ilé ẹ̀ mò ń gbé. Is my father again ni wá ní every day I'll pass through his house. Wọ́n máa fẹ́ pa mí, kí ló máa ní mo ṣe? But because you defend him and they were unable to reach you then, that was the reason why I got involved. And I've cleared myself. So gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, mo ṣí fìlà fún yín, ẹ má bínú o. Mo f'Olúbàdàn lẹ̀ Ìbàdàn, mi bẹ̀ gbogbo yín o. Mo fọ onírìṣà. Ìgbìnì bí àti àpọn aláṣọ ọ̀la fúnfúngbò, ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ jọlẹ̀, mi bẹ̀ yín. Wọ́n fi bàbá mi Aláàfin Ọ̀yọ́, Aláàfin àná, Ọba Lámídì Àtàndá Ọláyíwọlá Adéyẹmí kẹta, mo fòkú ọ̀run bẹ̀yìn, mo fi ìyá tó bí mi lọ́mọ, mo fi bẹ̀yìn, mo fi bàbá tó bí mi lọ́mọ, mo fi bẹ̀yìn. Ẹ má bínú mọ́. Awikonko ti tọpa odò tí Ọ̀yẹ́ ó ti pàdé Olúwẹ̀rí. Ó kù, ó kọlọ́. Ó kù wá ẹ̀. Ó kù bọ́ bá ṣe lè dìfẹ́ǹdì ara ẹ̀. Èmi fúnra lára mi, mo yọwọ́, mo yọsẹ̀. I know nothing about that allegation. I know nothing about it. Lẹ́ẹ̀kan sí, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo Yorùbá Nation agitators. Yèyé dára, everybody, Yorùbá wù mí, must be, Àkànbí ọ̀rọ̀, sorry, wisdom, Àkànbí, ẹ̀gbọ́n mi dáadáa, mo dúpẹ́. Bàbá Èkìtì, Ọmọlúkà, atẹnu ìyówù tí n bá lè dárúkọ, mo fi ibi tó ti bẹ̀rẹ̀ àti ibi tó pín sí bẹ̀ gbogbo yín pátápátá, ẹ má bínú. Olóyè Sunday Igboho, lágbára lọ́wọ́ Ọlọ́run, ẹ ní kàdàmú, ẹ ní rínira. Gbogbo èso tó tara yín jáde, ìdùnnú lá jẹ́ fún yín, lágbára lọ́wọ́ Ọlọ́run. Lágbára lọ́wọ́ Ọba Allah. Gbogbo òdùnnú, gbogbo nǹkan tó tara yín jáde ní ọmọ, bóyá ọmọ àfábẹ́bí, ọmọ àfẹnubí ni, ìdùnnú ni wọ́n á jẹ́ fún yín. Thanks for today. I really appreciate it. Ìyá mi, Mrs. Adérọ́pò Ìyáyọ̀mídé, thanks so much, mommy. I love you. Àṣàbí, Ronaldo, I thank everybody. I appreciate everyone. Those children love me, and I love them too. Yes. Those children love me, and I love them too. We've been together for long. Yes. My one and only sweetheart. Sweetheart tí mo dì mẹ́rù gbà tí mo ń la Àbújá, Lady K. No. She's an iron lady. Màá tó pè ńgbà míì lóru, màmá sunkún, á tún calm me down. Nígbà tí n bá wo pé hellfire rèé o. Èmi ò rò pé yóò rí báyìí. Ìkó ní wọ́n ń wá lọ́tọ̀ ló ṣe èèyàn tó lò lè gbá yan kó gan kọ́lọ́ wá sàánú olúwa rẹ̀ báyìí. Ìkó tèmi gbà ọkọjá falafala àkó. Wọ́n gba ìkó yẹn seriously. Lady K á tó pẹ́ẹ̀tì mi bí wọ́n lè understand díẹ̀. Wọ́n máa ń tó ń fèsì. Wọ́n ṣe gbá kan. Wọ́n ṣàwó kan. Bọ̀ mo dúpẹ́ lénìí Lady K, Ọlọ́run ò pa ẹ́ lẹ́kún, Ọlọ́run ò dẹ̀ ní pa ẹ́ lẹ́kún. Saidi re. A máa ń sọ̀rọ̀ dáadáa tẹ́lẹ̀. And it still remains, everybody remains my blood. Ẹ ṣé mo dúpẹ́ o. I appreciate everyone. Mo kàn ní kí n kàn bọ́ta
torí ọkàn àwọn èèyàn balẹ̀ pé àbọ̀ tí Omiyale ni àbí gbá kan àbáwò kan mẹ́mi o ẹsẹ̀ ara mi ni mi rìn lọ láti lọ rèé kọ̀wé pé èmi o I know nothing about the said allegation. I know nothing about the said allegation levied against me by Awikonko. Mo dẹ̀ kọ́ tí mo mọ̀, mo dẹ̀ lẹ́lẹ́rìí. So bó ṣe rí nìyẹn o. Awikonko wọ́n ní kéèsì pẹ̀lú akadé, wọ́n ní kéèsì pẹ̀lú tálọ́ntì ẹ̀ tó ń fi náà tó ń gbé nímọ̀ kàwé wọn ná. Ìfẹ́ ló dùn. Gbogbo àwọn tán fèsì nìyẹn. Àní dààmú nú ayé àfọdún ayọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí pátápátá, gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ràn mi pátápátá, gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ràn mi náà tó ẹgbẹ́ ṣì ń bínú náà lágbára lọ́wọ́ Ọlọ́run àfọdún ayọ̀. Wọn à ní rùkú wọlé ẹnì kankan bẹ́ẹ̀ wọn à sì ní rùkú jáde lé ẹnì kankan. Òní ni ọjọ́ kìíní oṣù kejìlá 2023 lágbára lọ́wọ́ Ọlọ́run àjọ péjú ṣe ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2024 ni wọ́n à ní fi ẹnì kankan ṣàwátì. Àlùbáríkà àwọn tó lọ ń kólé ayé lọ́wọ́. Lágbára lọ́wọ́ Ọlọ́run. Ìní pàdánù aya, ìní pàdánù ọmọ. Ẹ̀yin náà ò ní pàdánù aya. Truly, Awikonko's son was also arrested, but he has been freed. Bàbá ló jẹ èso, eyín fẹ́ kan ọmọ. Bàbá jẹ èso, eyín wá fẹ́ kan ọmọ ni. Ẹjẹ́ àfọmọ́ ńlẹ̀ pé òun náà pínnú ìṣòro bàbá rẹ̀ ni. So ìyẹn ti lọ. Wọ́n ti fọmọ́ lẹ̀. Agbára lọ́wọ́ Ọlọ́run. Ìṣòro tí ó dé, tí ó bá wa, tí ó bá ọmọ wa, Ọlọ́run ò ní jẹ́ ó bá wa. Tí bàbá àtọmọ ìwà ní ṣòro ń gbà kan náà, Ọlọ́run ò ní jẹ́ á rí. Agbára lọ́wọ́ Ọlọ́run. Àbárùkà àwọn fọlọ́n kúlẹ̀ ayé lọ́wọ́. Ẹ ṣé mo dúpẹ́ o, torí tí èyí bá ṣe pé bọ́yá ẹ bá fàánú gbà mí ẹ̀wọ̀n ti Àbújá olúwa rẹ̀ lọ́ngbà náà I know how it is. Ràbàràbà rẹ̀ ló pàyà olúwa ẹ̀wọ̀n bá tó wá tìyàn mọ́lé lónìí. Wàláì kàláì èèyàn ọmọ tí ò bá tó jẹ́ o. Torí náà ńkọ́ I appreciate all Yorùbás pátápátá nílé lóko àti lẹ́yìn òde. Olóyè Sunday Adisa ọmọdé ẹmọ lẹ́ẹ̀kan sí bàbá I really appreciate you. Akọni Oòduà gbogbo ilẹ̀ Yorùbá káàfọ̀tà. Ọmọ ládé 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 Aláàfin Ọ̀ládé adé orí aládé kún la gbà fáláàfin. Ìgbòho mọ̀rẹ́ ọmọ alágbàdo òde. Ní bá ti ń kìyìn ju orí mi máa ń wú sódì ní ẹ̀ka jẹ́ ń kìyìn òde. Ẹni Ọlọ́run bá gbà fún ó ṣòro bá forí gbárí kéèyàn má bàa parẹ́. This is a lesson for everybody. A lesson not to Awikonko alone but to everybody generally. Wípé gbàfẹ́ ni Ọlọ́run bá gbà fún. Tọ́lọ́run bá gbà fún yàn kò sí tẹ́tẹ́ ṣe. Tọ́lọ́run bá gbà fún yàn kò sí tẹ́tẹ́ ṣe. Èèyàn kàn máa kó rẹ̀ jìyà ni. Bó bá wọ Ọlọ́run yóò ṣe bó ṣe. Because I don't want to talk much about it. Thank you so much. I really appreciate you. Ayọ̀mídé, thank you. Thank you. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí ẹ ṣé o àásọdún ayọ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run. Ọdún ayọ̀ làá ṣe táyà tọmọ tọkọ tí bàbá tí màmá tẹbí tará lájọṣọdún ayọ̀.
òjòjò ò ní sowó kó má lè nájà kókókó báyìí lára ọ̀tá lè kókókó lára gbogbo ní ọmọ lè ọlọ́run ò ní fomi ara ẹnìkankan dá láàmú kò ní fẹ́ jẹ ẹnìkankan dá láàmú kò ní fẹ́ gbogbo ara dá láàmú kò ní fi ṣan ara dá anybody láàmú. àlàáfíà wa ò ní di fíafíà a ní fìnira lò gbà lágbára lọ́wọ́ ọlọ́run. ìnira gbogbo yín pátápátá gbogbo ọmọ Yorùbá látòkè délẹ̀ ẹ ní fìnira lò gbà. lágbára lọ́wọ́ ọlọ́run. Thank you so much. I really appreciate you. ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ ilẹ̀ Yorùbá ò ní dàrú lágbára lọ́wọ́ ọlọ́run. ìlú Ìbàdàn tí mo ti wá ogun ò ní wọ̀ Ìbàdàn o. èmi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun ọ̀pọ̀ ṣòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bíi ìjà èmi lọ́ máa gbọ́ sẹ́kẹ́ ogun mọ́sàn-án máa gbọ́ yàyàmọ́yà. wàá sí ìlú tó wà tí ò lárùn lára o ìjà gbóró báyìí lárùn Ìbàdàn. ẹ ṣé o God bless you all please ẹni tí ò bá wò can watch it on my YouTube channel. I'm just trying to build up the YouTube channel. Omiyale Media TV. So you can watch it there later. It will be live there. Ayomide, thank you so much. Asabi, I love you, I love you, I love you, I love you, I love you so much. Ronaldo, I can't love you less. Everybody, gbogbo yín pátápátá, I love you so much. Thank you. Akami Mr. Wisdom, thanks for your support always. Lady K, thanks so much. And all Yoruba Nation agitators. Bahami Adisa Madeyema, you remain a father because you have been playing the fatherly role and you continue to play it. Àní ìyá máa ní bàbá mọ́. Ẹ̀yin bàbá ẹ̀yin náà yá. Ẹ bá wá lẹ́ẹ̀ṣẹ̀ mọ́ ló kù. Mo dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ní lẹ́ẹ̀ṣẹ̀ mọ́. That you see bàbá mọ́, you've been doing it. Now that the mama is no more, you continue doing it. Thank you. God bless you. Ojú tẹ́ fi wò mí ò ní fọ́, etí tẹ́ fi gbọ́ mi kò ní di. Àyún lọ àyún bọ̀ báyìí lọ́wọ́ yẹnu apẹ̀pẹ́ báyìí lẹ́sẹ̀ tẹ̀nà ẹni tẹ́ ẹ̀ dágbére ìrìn àjò yín fún òní mọ ibi tẹ́ ẹ lọ. Ìgbà tí ń dágbére fún yàn pé mo lọ zone 11 lónìí tí wọ́n mọ bí mo lọ ó dàrọ̀.